kọlù àti wo ní àgbàlá wọn náà wà níbi pé ẹ̀ ń gba afẹ́fẹ́ Elédùmarè sára ẹ̀yin la wá rí o. bẹ́ẹ̀ ni olóyè ọ̀tún ibi ni mo wà tí mo ti ń gba atẹ́gùn ẹ mà ṣe ẹ̀yin olóyè ṣé kò sí tí mo fi wá rí yín láàfin. bá ti ń bí ni nìyẹn o lórí ọ̀rọ̀ ìlú wa yìí náà ni o. a dà fún yín ìyálóde ẹnì yẹ ẹlẹ fún yín. àṣẹ o. baálẹ̀ ọkọ lù kíde o kí ló ṣẹlẹ̀ tẹ́ni kọ́ bá pa ọmọ kéékèèké ìlú káàkiri àtọkùnrin àtobìnrin ọkọ máa pa wọ́n dànù ṣé bó wàá gbà bọ̀ wọ́n ní kò sí bí àṣẹ máa ṣe òṣàlódò báyìí tí làbẹ́làbẹ́ ò ní mọ̀ ẹ jẹ́ ká mọ̀ o ẹ ṣàlàyé fún wa o ẹ ṣàṣẹ lójú eégún kí ló dé tọ́jà pọ̀ ọmọ ọlọ́mọ dànù àtọkùnrin àtobìnrin pípa ọjọ́ ìlà wa ni wọ́n ẹ̀mí ká pa wọ́n dànù o. olóyè ọ̀tún kì í ṣe pé mi náà kọ̀ déédéé fi òfin lílẹ̀ bá òun. ṣé bí bàbá onímọ̀ ló wá sí ààfin mi níjẹta tó sọ fún mi wípé ó ní a máa bí ọmọ kan nínú ìlú wa yìí àti baálẹ̀ àti ìjòyè àtọmọdé àtàgbà àtonílé àti àlejò ó lóun lọmọ náà máa kó sí ìyọnu. èmi ò tí ì ṣetán tí mo fẹ́ kú bá àbí ìyá ọlọ́jà orí mi kọ́. ìyálóde kí ló dé ṣáwọ ọkùnrin ṣe Elédùmarè ni èmi náà ní kú kékeré o mo fọmọdé joyè ni o mo dẹ̀ máa fi àgbàdo pẹ́ ọkọ lù ṣé èdè tẹ́ wá ṣe ní kó máa pa ọmọ dànù ní àtakọ àtabo. bẹ́ẹ̀ ni olóyè ọ̀tún nígbà tí mi ò mọ agboolé tó ti máa bí ọmọ náà ìdí nìyẹn tí mo ṣe ní kó máa pa gbogbo ọmọ tó bá ti bí ní àsìkò tá a wà yìí nínú ìlú wa. kò ní wálé ayé ọmọ yẹn ò ní wálé ayé ọmọ yẹn kò ní wálé ayé bí mo ṣe ń sọ ìbéèrè kíwájú bá gé tẹ̀yìn àgbà ẹni wálé ayé kọ́mọkọ́dọ̀ ń bọ̀ nílé ayé yìí pé àwọn olóyè tá à ń gbáyún gbàǹgbà tá à ń jẹ tá à ń mu tá à ń gbàṣà kọ́lẹ̀ kó máa wá dé àwa da àgbò wá sínú náà òun kò ní wálé ayé ó máa kú sọ́ọ̀gùn ni ṣẹ́nu tẹ́ ẹ sọ yìí kékeré ni o gẹ́gẹ́ bí èmi lóyè ọ̀tún abẹ̀rẹ̀ sí máa ní káàkiri tí n bá gbọ́ òun kò tí lè jábọ́ ní ojú ara ayé ẹ̀ báyìí tí máa ti gàdọ́ mọ́lẹ̀ báyìí tí máa fún pa pé èbùlọ ẹ̀mí àbótí wálé ayé ni ó máa kú dàrú sọ́ọ̀mù ni. baálẹ̀ kẹ́ẹ̀pẹ́ o olóyè ọ̀tún ìyálóde ó ń tẹ́ sọ báyìí inú tèmi ò dùn sí o. gbanigbani tó ń gbanilà yọ́niyọ́ni nínú òfin ayé kò ságbára kan tó jágbára rẹ lọ kò sórúkọ kan tó jórúkọ rẹ lọ. gbogbo ẹkún wọlẹ̀ ní orúkọ Jésù gbogbo ẹkún wọlẹ̀ ní orúkọ Jésù kò sórúkọ kan tó jórúkọ rẹ lọ lọ́hùn kò ságbára kan tó jágbára rẹ lọ. gbanigbani tó ń gbanilà yọ́niyọ́ni nínú òfin ayé kò ságbára kan tó jágbára rẹ lọ. nítorí ìbéèrè tó bí mí nípa òfurufú tí mi ò lè dá ọ lóòrùn ṣe é má bínú ó yá já wọlé kí n wá ṣàlàyé rẹ. ẹ ṣe gan gidigidi gan ni bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín tí kì í bá ṣe tí mi mọ̀ ìgbà mo bí tí mo bá má ti wà báyìí kó làwọn ẹni máa ti dìde gun báyìí. èmi kọ́ ló dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àwọn ẹgbẹ́ arúmọlẹ̀ ní kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn àwọn òṣàlá òṣàrìmọ̀fẹ́ àwọn ní kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn torí àwọn náà ti ń gbà wá láti gbà wáṣẹ̀ wọ́n á sì tún máa gbà wá títí ayérayé ni àwọn ní kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn àmọ́ ìkìlọ̀ ní gbogbo nǹkan tẹ́ ẹ bá ti tẹ̀lé ìkìlọ̀ ohun burúkú ò ní lérò ohun burúkú mọ́ bẹ́ẹ̀ lóhun burúkú ò ní ṣẹlẹ̀ lóhun burúkú ṣe rí àwọn òòṣà tó wà lọ́wọ́ yìí òun ni kẹ́yìn ó máa tọ́pọ̀ lé lórí níwọ̀n ìgbà tẹ́yìn bá ti ń tọ́pọ̀ lé àwọn òrìṣà yìí àwọn náà wá máa ṣe lédè lẹ́yìn yín wọ́n á máa gbèrú sí wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé yín gbogbo nǹkan yá máa lọ lọ́tún gbogbo nǹkan yá máa lọ́sìn àmọ́ tẹ́ ẹ bá kọ̀ tí ìgbọ́ ìṣẹ́bọ tẹ́ ẹ wọ̀rún ṣoṣo bí ẹni tí ò ní kú mọ́ tẹ́ ẹ sọ pé ẹ̀yin ò tọ́pọ̀ sórí òòṣà mọ́ òòṣà padà lẹ́yìn yín kó má wà lọ jẹ́ pé ibi tá a ti padà bẹ̀rẹ̀ látò ti padà bẹ̀rẹ̀ wọ́n sì lè má gbọ́ mọ́ tá a bá bẹ̀rẹ̀ tó láti bẹ̀ wọ́n báyìí wọ́n sì ti gbọ́. ẹgbẹ́rẹ́ a dà fún ẹ. ẹgbọ́n o ẹ̀yìn ìyá mi irúmọlẹ̀ ọ̀gá ọ̀tún
irúmọlẹ̀ apá òsì irúbìrú yọ yóò irúbìrú yọ yóò. láti bí ogún ọdún sẹ́yìn tí mo ti ń gbìyànjú láti mọ àṣírí ohun tó gbòòwò òfurufú ìdúró ṣùgbọ́n láà ni ìmọ̀ kò bá sì dá tí n bá mọ̀ Ọlọ́run dá. má jáyà gbogbo akitiyan rẹ pátá láti mọ ohun kan nípa ọ̀run yìí gbogbo ẹ̀ pátápátá ni mo rí. àmọ́ o ò lè wà lójú kan náà kó o fẹ́ mọ ohun tó ń bẹ níwájú rẹ̀. ẹ dákun kí lórúkọ tí yín. èmi ni atọ́nà. mo ń gbìyànjú àmọ́ àìmọ́rí eku délé kò lè jẹ́ ká mọ polóńgì ní sọdẹ. Ọlọ́run dá ọ̀rọ̀ rẹ jẹ́ mi mo rí i pé òun gbìyànjú àmọ́ ìgbìyànjú rẹ ò ní ìgbésẹ̀ nínú o ní láti gbé ìgbésẹ̀ kó rìnrìn àjò kó wá ìmọ̀ lọ sí ibi tí ìmọ̀ wà. mo sì ní ìbéèrè tí mo fẹ́ béèrè atọ́nà tó ti lọ báyìí níbo mo mọ̀ tí fẹ́ máa wà ìmọ̀ lọ báyìí. Awólabí o Kárólì o. ó máa ṣe ohun mi ìwọ ni àbá máa pè ní ọrọ̀ ajé ìlú wa yìí nítorí bó ṣe ń ṣe táwọn aláboyún ń bí wẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ló ń ṣe táwọn àgbọ̀n tó ń tọwọ́ àlàbò sùn. ẹ wò ó èmi kọ́ ló yẹ kẹ́ ẹ ṣọpẹ́ fún àwọn irúmọlẹ̀ ló yẹ ká ṣọpẹ́ fún àwọn irúmọlẹ̀ ọ̀tún àtàwọn irúmọlẹ̀ òsì àtàwọn irúmọlẹ̀ àárín gbùngbùngbùngbù ìlú yìí àwọn ni wọ́n ń tì wá lẹ́yìn àwọn náà ń jẹ́ kó máa ṣeé ṣe àwọn ló yẹ ká ṣọpẹ́ fún tàbá tí ń ṣọpẹ́ fún wọn èyí lè lára ṣe bó ṣe ń dún burúburú lọ́hùn á tún máa padà dún burúburú lọ́dọ̀ tí náà ni làgbé bàbá ṣe wá ti ń ṣe báyìí bá ṣe ń bá lọ yìí nǹkan tó tún ń bọ̀ lẹ́yìn ó tún ju ètò àti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. sórí àwọn alálẹ̀ yóò mọ ju ọṣẹ ò ní ṣàṣetì lórí iṣẹ́ tó ń ṣe lọ́tún lósì èyí tá a rí àtèyí tí a rí Awólabí o ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkọ́ ìjò àyín lọ àyín bọ̀ báyìí ni ọwọ́ máa ń yún ẹnu a máa ju ọṣẹ o ṣeun o ṣeun ẹ̀yin náà ẹ wà pẹ́ fún wa ẹ pẹ́ fún wa ẹ ní káwéré kékeré bí awọ gángan ẹ ní tẹ̀wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ológbò rọ̀lẹ́ òní ké lẹ́yìn kúlé yín ẹ bí mi ẹ pé báwo ló ṣe ń ké a ní ilé dáyà ń ilé yín ò ní dáyà ń. àṣẹ o ṣe ẹ̀yin ebi dájú o sọmọ yìí ebi dájú sọmọ yìí ò sí lágbàlá ni ebi dájú o. bàbá o àì má bínú bàbá. ṣé o wá ń kà mí lóhùn ni. ebi dájú. bàbá òótọ́ ni o bàbá mi. kò sẹ́ni ebi ò lè pa o ebi ń pa ọba wọ́n pàjòyè wọ́n pa mẹ̀kúnnù bàbá. dákúkú wá sọ pé ebi ń pa baálé. kò tó gbẹnu bàbá ńlá kú rẹ̀ àbí. rárá o bàbá o. óyá ṣíra lọ bá mi bá àwọn aya mi nulẹ̀ ní kí wọ́n ṣe ètò jíjẹ mímu fún Awólabí ṣíra. ẹ wò ó yà èmi náà lẹ́nu ibi tí Awólabí tó ti rí agbára tó ń lò gan-an bó ṣe ń tú sílẹ̀ lọ́tún ló ń tú sílẹ̀ lósì. wò ó Fúnṣọ́ má bínú pé mo pa ọ̀rọ̀ mọ́ ẹ lẹ́nu ọ̀rọ̀ Awólabí yìí gan-an àfi sùúrù ni débi wípé àwọn ará ìlú òkèèrè ló máa ń gbé ẹ̀bùn wá fún lọ́lọ́kan òjọ̀kan. ṣe bí ohun tó jẹ́ ìbànújẹ́ fún mi ó ní wípé ẹnikẹ́ni kò mọ ibi tó ti kó di agbára tirẹ̀ ẹ wo apàṣẹ ṣe bí nípa ìwádìí agbára Awólabí ebi inú rẹ̀ ló sọnù sí àwa tá a mẹ́nu ẹ̀ gan kò jẹ́ ká rú oúnjẹ mọ́. àmọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ wa tó sọ yìí gan-an ló ba ẹ̀mí inú jẹ́. ẹ wò ó mo tọrọ gáfárà ẹ jẹ́ ẹ mọ́ ọ lọ. ọ̀rẹ́ mi èmi náà fẹ́ súré dóko ó dáa kójú má kó àtúrí. gbani tó ń gbani là yọ ní.
pẹ̀lú aleluya àmín. A ó gbóhùn àdúrà sókè, a ó sọ fún Olúwa wípé gbogbo ọ̀nà tí ogun lè gbà wọnú ayé ìránṣẹ́bìnrin kí Olúwa kó ṣe ní àṣẹ wọlẹ̀. Gbogbo ogun ìdílé bàbá, ogun ìdílé ìyá, ogun ìdílé ọkọ kí Olúwa kó ṣe ní àṣẹ wọlẹ̀. Àdúrà Jehovah Jésù Kristi Michael mímọ́ bàbá wa àti Ọlọ́run wa, Ọlọ́run ọba olùṣẹ́gun já gbogbo ayé rẹ pátápátá kí ó ṣe ní àṣẹ wọlẹ̀. agbára kan tó já agbára rẹ lọ. Gbanigbani tó ń gbani là, yọ́niyọ́ni nínú ọ̀fìn ayé, kò ságbára kan tó jágbára rẹ lọ, kò sórúkọ kan tó jórúkọ rẹ lọ. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù, agbára ń bẹ. Rárá mọ̀ bínú kẹ̀yà ẹ̀sùn orúkọ tèmi ni Ọlọ́run dá. Kí lẹ ń wá? Ta lẹ ń béèrè? Mi ì wá ẹnìkankan, mo wá nǹkan ni. Kí ni ohun tí ẹ̀ ń wá? Ìmọ̀ ni mo wá. Àbí ẹ̀yin ni ìmọ̀ ni? Kò ń ṣèmi ní ìmọ̀, ṣùgbọ́n Ọlọ́run kan fún mi ní ìmọ̀ ni. Ọlọ́run fún yín ní ìmọ̀. Bẹ́ẹ̀ni. Kí ló wá dé tí èmi ò fi ní ìmọ̀? Ẹ ní ìmọ̀. Kódà gbogbo ara yín bẹ̀ ṣe wà yìí, ìmọ̀ ló kún gbogbo ẹ̀ pátápátá. Gbogbo ara mi. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n òkùnkùn díẹ̀ kan bojú ẹ̀ mọ́lẹ̀ ni, kò jẹ́ kí ìmọ̀ náà kó lè farahàn. A jẹ́ pé atọ́nà ò sọ òótọ́ fún mi nìyẹn o. Kí ló dé tátọ́nà ò sọ fún mi pé ìmọ̀ ń bẹ lára mi tó wá ní kí n máa wá mọ̀ kiri? Oṣù pálapàla ẹgbin gbòm ṣé kàn ṣe ọmọ aráàlú ìlú ìmọ̀ọ́mọ́ ni tó bá sọ fún wa pé káwa gbé òòṣà tàbí ṣọ̀rọ̀ ajé ká gbé lẹ̀ káwa fi gbalẹ̀ láì ṣọmọ kékeré tọ́ni wá gbàkàrà fàgbàdùn lọ́mọdé fi mú àṣọmọdé àṣọmọ ọwọ́ ìkọ̀ṣẹ́ wọ́n. Ó máa dàbí nǹkan ọ̀tún. Tó wá ní ká gbé ogún àwọn ọmọ wa lẹ̀, ogún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa lẹ̀. Ọ̀tún. Ẹ wò ẹ̀yin olóyè, ọ̀rọ̀ yóò tó gbà bí ẹni gbàgbá ọtí o. Àwọn Yorùbá ló bọ̀ tọ́ ní ẹnu oníkàn báyìí la ti ń gbọ́ pọ̀n. Wá já béèrè lọ́wọ́ Awólabí fúnra rẹ̀ bóyá ó ti ṣetán láti fi òòṣà àwọn baba ńlá rẹ̀ ṣe pàṣípààrọ̀ ilẹ̀. Ẹ máa rí ìmọ̀ nípa fífi ara yín jì fún Jésù Kristi, nípa gbígbénú ilé Ọlọ́run àti nípa fífi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àṣàrò ní ọ̀sán àti lóru gẹ́gẹ́ bí ìwé Sáàmù ṣe sọ fún wa. Ìwé Sáàmù 1 tó bá kà láti ẹsẹ̀ kínní ti lọ sí sáà ó sọ pé fífi ọ̀rọ̀ Olúwa ṣe àṣàrò lọ́sàn àti lóru ó ní yóò máa dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ ní àkókò rẹ̀. Nípa èyí gbogbo òkùnkùn náà yóò lọ pátápátá. Tí ẹ bá ti ṣe tán láti rí ìmọ̀ ẹ máa rí. Ẹ ṣé bàbá, ẹ ṣé mo ti ṣe tán. Èmi Awólabí àwòrò ṣàṣà lórí gbogbo àwọn irúmọlẹ̀ ìlú yìí mi ò ṣe tán láti gbá àwọn ọlọ́run mi lẹ̀ o. Kó wá ṣe ọlọ́run mi nìkan bí kò ṣe pé ọlọ́run gbogbo ìlú yìí tí gbogbo wa gbójúlé káwọn kan wá wò sùsùn kọ́ láwọn nílẹ̀ wèrè kan àwọn fẹ́ wá fi kó àwọn òòṣà tiwa ká fún wọn. Kí ni káwọn máa jẹ? Kí ni káwọn mọ̀ ṣé kí ìlú tí wọ́n da oró ni? Ẹ sọ fún wọn kò lè ṣeé ṣe o. Kò lè ṣeé ṣe rárá ni. Ọkọ ìlú nígbà tọ́rọ̀ ti wá rí báyìí kí wàá lè rò pa máa ṣe. A máa rò náà. Ẹ má rò kankan. Kẹ́nikọ́ni má rò kúrò kó má lọ bá rẹ̀ níbikíbi. Ẹ wo ẹ má jẹ́ ká káwọ́ àkàsẹ́yìn o kára ó le. Ẹ má jẹ́ ká káwọ́ àkàsẹ́yìn o. Èmi ni mò ń sọ fún yín o. Bọ́ bá ju abẹ̀bẹ̀ mi sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ o. Kò sí òòṣà kankan tó fẹ́ kó onú lu yìí o. Àgbẹ̀dọ̀ ewọ̀ kò jọ rárá kò jọ lákè kò jọ nílé ọ̀rọ̀ gbàgà. Tó fi délé ọ̀nà mo gbòye ẹ lè jọ àti pé gbogbo ẹ lọ ọkọ lò àṣewálé wọn ọkọ lò. Ohun tèmi ò bá ní ká ṣe ni pé bóyá kí Awólabí sì fún wa ní àyè kí àwọn olóyè fi rò àbí kílẹ̀ ní mo. Gbanigbani
Genesis òun ní ìpilẹ̀ṣẹ̀ òun ní kíni ìpilẹ̀ṣẹ̀ tàbí ìdásílẹ̀ nǹkan tí mò ń sọ yìí ẹ̀ ní pé ìwé Genesis orí ìkíní ó wá sọ fún wa wípé ó ní àtètèkọ́ṣe ni Ọlọ́run dá ọ̀run àti ayé ó ní ayé sì wà ní júùjú ó sì ṣófo. júùjú bẹ́ẹ̀ ni. olùṣọ́ kí ni ìtumọ̀ júùjú? ìtumọ̀ júùjú ni ohun tí kò ní ìtumọ̀. ohun tí kò ní ìtumọ̀. ohun tí kò ní ìtumọ̀ òun ni júùjú. nígbà tí ìwé Genesis tó wá tẹ̀síwájú ó ní ó sì ṣófo òkùnkùn sì wà ní ojú ibú. Ọlọ́run wá pàṣẹ wípé kí ìmọ́lẹ̀ kí ó wà. ó wá fi ìmọ́lẹ̀ jọba ọ̀sán ó wá fi òkùnkùn ṣe ọba òru. Ọlọ́run ní kí ìmọ́lẹ̀ wà. ó ní pé kí ìmọ́lẹ̀ kó wà. a jẹ́ pé Ọlọ́run tẹ́ ń sọ nípa ẹ̀ ó lágbára gan nìyẹn o. agbára ẹ̀ pọ̀ títóbi ẹ̀ kò láfiwé. ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ ó sọ wípé kí ìmọ́lẹ̀ kí ó wà. ó wá rí i pé ìmọ́lẹ̀ náà dára ó pààlà sí àárín ìmọ́lẹ̀ àti òkùnkùn. báwo nìyẹn ṣe é ṣe olùṣọ́? a dà fún ẹ o máa ń gbọ́ ọ̀sán bẹ́ẹ̀ni o máa ń gbọ́ òru bẹ́ẹ̀ni Ọlọ́run ló ṣe. ó fi ìmọ́lẹ̀ jọba ọ̀sán ó wá fi òkùnkùn sí òru fún ara rẹ̀ ló sọ ní orúkọ ó sọ pé ìwọ ìmọ́lẹ̀ màá máa pè ẹ́ ní ọ̀sán ìwọ òkùnkùn màá máa pè ẹ́ ní òru. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Atọ́nà ó mà tó jọ mẹ́ta. Ọlọ́run dá ìjọ kan pẹ̀lú Ọlọ́run dá iṣẹ́ tí Ọlọ́run gbélé ọ lọ́wọ́ ó ju pé kó jókòó sójú kan lọ o ní láti gbé ìgbésẹ̀ kó padà sí ilé ẹ̀ máa gbé ìgbésẹ̀. kéékèèké ẹ lọ gbẹ́nu dákẹ́ nítorí Ọlọ́run mi ń fọhùn ẹni tí ó mọ bá ló ń fọba ṣeré gbogbo Ọlọ́run kéékèèké. ẹ má gbàgbé gbogbo ọ̀rọ̀ tí mo bá yín sọ ẹ má gbàgbé ẹ máa ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run lọ́sàn-án àti ní òru gẹ́gẹ́ bí ìgbà tí mo kọ́kọ́ mọ̀ yín ẹsẹ̀ bíbélì tí mo sọ fún yín Psalm 1 náà ni mo máa fi sìn yín ó sọ wípé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ọ̀nà àwọn ènìyàn búburú tí kò jókòó níbùjókòó àwọn ẹlẹ́gàn ó ní ṣùgbọ́n dídùn inú ẹ̀ wà nínú òfin Olúwa máa gbọ́ òfin Olúwa ìyá mi á dára fún ẹ nínú òfin Olúwa nínú ẹ̀ ló ti ń ṣe àṣàrò lọ́sàn-án àti lóru má gbàgbé má ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀sán àti lóru má hùwà búburú. orúkọ Jésù yìí dùn gan ó dùn joyin lọ òrìṣà ó lápá tí ò lè gbé ó lẹ́nu kò lè sọ̀rọ̀ òrìṣà tó létí tí ó fi gbọ́ràn ó lẹ́sẹ̀ kò lè fi rìn orúkọ Jésù yìí dùn joyin lọ owó ṣòwò lè àjẹ. Bàbá arìnrìnàjò ni mí mo sì ti ń rìn bọ̀ láti ọ̀nà tó jìn òun gbẹ́ngbẹ́ mi mo wá ní kí n yà bí a mo lè rí omi kí n fi rẹ̀ ń gbẹ́. ìbéèrè náà lẹ́yà arìnrìnàjò Ọ̀rúnmìlà náà ó ń rìn káàkiri bàbá wa Ẹlẹ́sẹ̀ Ọ̀yẹ́ ó ń rìn káàkiri ní arìnrìnàjò ńlá àgbàánu ó sì sọ pé omi báyìí ká máa fi ṣe àánú ni ẹ̀rọ mi mu. ẹ̀yàn kan bẹ̀rù bá ń bẹ̀rù omi wá bá lè jò. Ìyá mi. Ọlọ́run dá. Ọkọ mi. Láti bí ọdún méjì sẹ́yìn tí ilé náà ti wó ni mo ti padà sọ́dọ̀ ọ̀gá mi. Ó dà màmí. Ẹ ṣeun. Àmọ́ màmí kò sí wàhálà ìgbà tí mo ti wá dé báyìí. Ẹ já máa lọ, màá tún lé ọ̀nkọ́. ọ̀hún ilé
ilé. Ilé rẹ̀ ló wáyé. Bẹ́ẹ̀ inú ilé ẹ̀ gangan ló wáyé. Kádà ló ṣe é gbà láìkọ́ ká gbà fọlọ́ báyìí òun nísìnyí. Inú ilé ẹ̀ ló wáyé o. Torí pé àwọn alálẹ̀ àwọn ọlọ́run tèmi ń sìn nínú ìlú yìí tí mo gbà fún tí gbogbo ìlú yìí gbà fún àwọn náà ṣàtọ́nù ẹ̀. Àwọn náà ṣe é tó fi jẹ́ wípé nígbà tó ń bọ̀ wọ́n ti wá wò pé ilé bàbá ọmọ kì í bọ̀ ọmọ lẹ́rù wọlé ló fi jẹ́ pé ilé mi ló ti wá tọrọ omi. Ilé ẹ̀ ló wà yìí o kò sí nǹkan kan tó lè lẹ́kọ̀ọ́ nù mí bó ṣe rí ni. Àti wípé àwọn òbí mi rẹ̀ ní. Màámi, bíi ti báwo? Láti ìgbà náà mo ti gbé ọsàn wọn. Ìgbàrúmọlẹ̀ ṣe o. Nínú Olúwa lógo. Ìgbàrúmọlẹ̀ ṣe o. Kí ló wá dé tí mo rẹ̀ yàtọ̀ láàrin wa? Báwo ló ṣe múra báyìí? Ìyá mi, èmi máa ti gba Jésù sínú ayé mi. Mo ti dẹni ọ̀tun. Ohun àtijọ́ ti kọjá lọ. Títí dórí ìmúra mi gan pàápàá. Ìyá àtọmọ àwọn orúmọlẹ̀ ni wọn ò fẹ́ kí tèmi ó gbé débi ò sì ní gbé. Òun ló fa gbogbo ìjókòó tá a jókòó síbi lẹ́nu. Ọmọ mi ni ẹ́, ẹ̀jẹ̀ mi sì ni ẹ́ pẹ̀lú. Àmọ́ ẹ̀yin méjèèjì ẹ tún bá yàrá yín sọ̀rọ̀ dáadáa. Ẹ fi mi kàfàrà mo bọ̀. Ìkọ́ pọ̀ láti mi sọ. Ọmọ ìdá. Àwọ̀dá! Àwọ̀dá! Hábàkà lóhùn. Àwọ̀dá. Bàbá mi. Mo kọ̀ dání lóhùn ni bàbá mi o. Nítorí kí n fẹ́ tàpá sọ́run mi. Orúkọ mi Sáwódà o. Ọlọ́run dá lórúkọ mi. Kò tí ì yé ọ ni. Ọmọ àtó yí ọ. Ṣé o mọ̀ wípé gbogbo àwọn irúmọlẹ̀ tó ń wò yìí, àwọn náà fi ó fún mi tó fi ṣe jàkídíjàkídí káàkiri. Bàbá mi, ẹ pé àwọn irúmọlẹ̀ ló fi mí fún yín. Àwọn ilé kan náà fi mí fún yín bàbá mi o. Ọlọ́run tó láṣẹ láyé àti lọ́run tó sì láṣẹ lórí ohun gbogbo tó ń bẹ lórí ayé. Àwọn náà fi mí fún yín kì í sáwọn kan tẹ́ kó lẹ̀. Ọ̀dà, mo ti gbọ́. Àti Àwọ̀dá, àti Ọlọ́run dá, àti gbogbo nǹkan tó bá fẹ́ dá lára rẹ̀. Mo fẹ́ kó o fi ìrù yọ àwọn irúmọlẹ̀, kó o dúpẹ́ lọ́wọ́ wọn lọ́tùn, kó o dúpẹ́ lọ́wọ́ wọn lọ́sì, kó o jó níwájú òrìṣà. Torí pé àwọn náà ti ń ṣú ẹ láti ìgbà èwe títí di àsìkò yìí, kó o wá jókòó jó jàkídíjàkídí níwájú òrìṣà. Ẹ ṣe wú o. Bàbá mi, kémi jóná níwájú àwọn òwò. Àwọn irúmọlẹ̀. Kémi jóná níwájú àwọn ère. Sẹ́yìn ò mọ̀ pé Bíbélì sọ wípé ìwọ kò gbọ́dọ̀ foríbalẹ̀ fún ọlọ́run mìíràn àti wípé ìbànújẹ́ àwọn tó bá tọ ọlọ́run mìíràn lẹ́yìn yóò ti pọ̀ tó. Ẹ wá ní kémi wá foríbalẹ̀ fún àwọn ère yín. Àwọ̀dá, ó ti yé mi. Èmi mọ̀ wípé kò tí ì yé ọ ni. Nígbà tó bá máa wá padà yí ọ, àwọn ẹgbàrúmọlẹ̀ wọ́n á jẹ́ kó tètè yí ọ kó tó di pópẹ́ torí ó sì máa padà yí ọ. Wo wọn ò ṣe tàpá sí o, ó ti wà láti gbà wáṣẹ́ o, bí ó sì ti máa wà títí ayọ̀ táwa bá tún wà. Nǹkan tí mi ń wò wípé tí n bá ṣe tán o kí n fi lé ẹ lọ́wọ́ o, òṣèré gbọdọ̀ kó lé wa o. Bá mi sáwọn kan tẹ kó lẹ̀. Àwọ̀dá, Àwọ̀dá, ẹ̀yin ọ̀ṣà ẹ bá tó nítorí pé ó ní àkábíríkítí borí ẹkúṣẹlẹ̀ àgbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀ àgbà tí ò bínú o owó lọ́mọ rẹ̀ pọ̀ dandan. Ní orúkọ Jésù kò sórúkọ kan tó ju orúkọ rẹ̀ lọ lọ́hùn kò ságbára kan tó ju agbára. Ẹ káàsán bí o. Ẹ káàsán náà. Ẹ káàsán. Ẹ jọ bàbá kọ́. Bàbá wọn sáré jáde ṣé ò sí? Sọ fún wọn pé mi ni obìnrin tí àwọn irúnmọlẹ̀ ló sọ ní ọ̀sẹ̀ tó kọjá. Mo wá láti wá dúpẹ́ orin. Àwọn irú kílẹ̀ pé? Àwọn irúnmọlẹ̀. Àwọn irúnmọlẹ̀. Bẹ́ẹ̀ni. Ó dà máa jíṣẹ́.
ẹ jọ̀ọ́ bá mi fún wọn ní ọ̀rọ̀ kékeré. Ẹ pẹ̀lẹ́ mà. Kí ló wọlé? Kí ló dé? Ayé o! Àwọn ọjà! Àwọn ọjà! Àwọn ọjà! Àwọn ọjà! Báàmì, ẹ káàbọ̀ báàmì. Kí ló ṣẹlẹ̀ nínú ilé? Báàmì, bí wọ́n ti ń bi ni náà nù, ṣe bí inú ìyẹ̀wù ni mo wà, tí ń gbọ́ gidi. Ìgbà tí ò sáré débí, mo ti rí sẹ́rí èrè eléyìí tó tóbi inú wọn, ó kanra pọ̀. Ìgbà tí ò débí ó ti jẹ méjì inú wọn nítorí oúnjẹ. Tí n bá tètè dé gan bàbá mi, yóò ti jà wọ́n méjì yìí. Àwòrán, irú rọ́bàtàbàtà ńláńlá wo ló pa yìí? Òrìṣà tí ò lẹ́nu, ó ń jẹun. Òrìṣà tí ò lápá, wọ́n ń jìjàkadì. Láwọn ọlọ́run mi ò ṣàmì tó lójú, báwo ni wọ́n ṣe fẹ́ ríran? Àwọn ọlọ́run mi tó lẹ́nu, báwo ni wọ́n ṣe fẹ́ jẹun? Ọ̀tún wá sàpá ń bára wọn jà. Ọlọ́run mi tó lọ́wọ́ tó lójú, báwo ni wọ́n ṣe fẹ́ bára wọn jàjàkadì? Àwòdá. Bá mi, ọlọ́run bá mi ò lójú, bẹ́ẹ̀ sì ni wọ́n sì lápá. Bá mi ẹgbọ́n nǹkan tẹ́yìn náà sọ lẹ́nu yín. Ẹni ọlọ́run yín ò lójú, bẹ́ẹ̀ ni kò lápá. Báwo ni wọ́n sì fẹ́ jẹun? Bá mi, sẹ́yìn ò mọ̀ pé ẹ̀yin lọ́lọ́run àwọn nǹkan tẹ́ gbé lẹ́yìn ni. Ṣé bọ́ wọlé ẹgbẹ́ ẹ bá ń pa àwọn ère igi tẹ́ ẹgbẹ́ tó lójú tí ò lè sọ̀rọ̀ tí ò lè ríran, tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀, tó lápá tí ò lè gbé, ẹ bá ń pè wọ́n lọ́lọ́run yín. Ọ̀rọ̀ ẹ yé mi. Àmọ́ èmi mọ̀ pé kò ní burú títí láyé báyìí kí bàbá sọ pé dọwọ́ ọmọ òun lọ́rùn. Ilé ayé ló ti bá mi. Ká ní wípé nígbà tí mo ti bí ọ, wọ́n ti fi ọ́lẹ̀ fáwọn ìlú, wọ́n ti ṣí ọ bí atáṣe ń ṣojú ni. Ọba ní ìkọ̀kọ̀ mi, ṣé o lè rí ìkọ̀kọ̀ bá wá sọ níwájú mi? Ṣé báàánú rẹ ni mo ṣe? Ẹ̀yin ṣe má bínú, ṣé èmi gò ti dalẹ̀ lú ìbá? Ọ̀dàlẹ̀ báwo? Mo dalẹ̀. Tí ẹ̀ kọ́kọ́ dìde náà. Dìde. Kára ó lè jẹ́ wọn. Awólabí a ní o dìde. Tí ẹ̀ kọ́kọ́ dìde náà. Dìde náà. Dìde. Dìde. Ó yá mò ń gbọ́. Kára rẹ̀. Ẹ̀jẹ̀ wà báyìí. Kára rẹ̀. Ọ̀dàlẹ̀ ni mí. Ṣé mọ̀ wípé níbi ọdún mẹ́rìndínlọ́gbọ̀n sẹ́yìn tí wọ́n ní pé ká máa pa gbogbo àwọn ọmọ akọ. Kára lè tẹ bá rántí dáadáa, mo bímọ nígbà yẹn o. Bàbá kí ẹ pé o. Ẹ mọ̀ pé látòórọ̀ nìyàwó ti ń bẹ nínú ìyẹ̀wò tó ń sunkún. Bẹ́ẹ̀ sì ni ẹ mọ̀ wípé irú àwa yìí a gbọ́dọ̀ bímọ. Tí aráàlú kan bá mọ̀, wọ́n á lọ ṣalamí fún baálẹ̀ ìlú, ẹ̀dẹ̀ mọ nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde. Ni mo ṣe wá rò lérò ọkàn mi wípé kí n gbé ọmọ mi, kí n gbé fún yín, kí n sì gbé tọ̀dọ̀ yín náà, kí n gbé sá lọ. Ìgbà yín tọ́jú rẹ̀ ju bẹ́ẹ̀ ti tọ́jú irú àwa yìí lọ. Tó bá dẹ̀ ti dàgbà, ìgbé wá fún yín. Nǹkan tó ń sọ sí ni pé ọmọ tí wọ́n bí tó sì jẹ́ pé òfin ti wà nínú ìlú pé ẹrú kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ bímọ. Táwọn aráàlú bá fi lè mọ̀ pé ó bímọ, wọ́n á lọ ṣalamí fún baálẹ̀. Bí baálẹ̀ bá sì ti lè mọ̀ pípa ní ọ̀rọ̀ tiẹ̀ àtọ̀rọ̀ bọ̀ wá já sí. Ó wá wò pé ọmọ yìí ní kémi gbé kí n fi hàn àwọn olóyè pé tó ọmọ tí mo bí rè o, ẹ máa gbé lọ kẹ́ ẹ pa o. Wà wá mú ọmọ tèmi, ìwà gbé sá lọ, ó bàbá mi tọ́jú ẹ̀, tó bá wá dọjọ́ iwájú tó dàgbà, ó mú padà bàbá mi. Ọmọ òun ló ti wá padà dé yìí, òkúta wá sí níjọ́ nìyí, ẹsẹ̀ tí wá padà yọ síta. Ọmọ yìí ló wá dé, ló wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọlọ́run wá, ló bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ṣèbáṣebọ́ àwọn nǹkan tá a fi ń ṣe ọrọ̀ ajé, ló wá ní àwa ò mọ̀ ṣe mọ́, àfi kẹ́ ẹ dáríjì ní kárí olè. Ọ̀dàlẹ̀ mà ní ẹ̀, ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ẹni bá dalẹ̀ dandan ni kó gbálẹ̀ lọ. Níbo lọmọ náà tiẹ̀ wà? Jẹ́ kọ́kọ́ lọ gbé wá fún mi náà, kó wá sọ tẹnu ẹ̀ fún mi. Ohun tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́, á wá ṣàlàyé fún mi tó bá débí. Àwòdá. Balẹ̀. Àwòdá o. Ń gbọ́, kí ni àwọn òrìṣà wa gbà lọ́wọ́ rẹ̀ tó fi ń pè wọ́n ní olè? Baálẹ̀ ọkọ ìlú ń pe àwọn òṣàlú lólè. Bébí jẹ́jẹ́ mi ní bẹ nínú ìyẹ̀wù
tí mo sì ń dédé ń gbọ́ igbe gbìdìgbìdìgbìdì ariwo mo sì ní lọ ní agbára bàbá mi kí n lọ rè wo ohun tí ń ṣẹlẹ̀ níbẹ̀. Àmọ́ baálẹ̀ ohun tí mo rí nígbà tí mo débẹ̀ mo rí pé ère tó ga nínú àwọn ère òun ó ti jẹ méjì nínú àwọn ère ó sì ti gbé méjì ṣùgbọ́n ó fẹ́ jẹ wọ́n. Elédùà ló fi mí ṣe kòǹgẹ́ rẹ̀ kò bá tún gbé àwọn méjì yòókù náà jẹ. Baálẹ̀ ohun tó ṣẹlẹ̀ nínú tí mo ti ṣàlàyé fún bàbá mi. Ìwọ ọmọ yìí ẹ̀rín rẹ máa pa mí gan ní àwọn òrìṣà tó jẹ́ wípé àwọn ló ti ń jẹ́ káwọn aláboyún yóò máa bí wẹ́rẹ́, àwọn ló ti ń jẹ́ kí àwọn àgàn kan máa tọwọ́ àlàbò sùn, pàápàá àwọn tí wọn ò lórí ọkọ ó ń pèsè ọkọ fún wọn, ó ń wo aláìsàn sàn. Ní àwọn òrìṣà tó jẹ́ wípé wọ́n ti ń ṣe ohun mèremère fún wa nínú ìlú yìí, àwọn òrìṣà yẹn nìwọ wá ń fẹnu tẹ́ńbẹ́lú. Baálẹ̀ ohun kan mo fẹ́ kó yé yín o baálẹ̀, àwọn ẹni tẹ́ sọ pé òòṣà ń ṣe ohun mèremère fún tó ń fún lọ́mọ tó ń fún lọ́kọ, baálẹ̀ ìgbàgbọ́ wọn ló mú wọn lára dá, ojú wọn ṣókùnkùn sí ìmọ́lẹ̀. Jésù ló ṣe ìyanu nínú ayé wọn tó ń fún wọn lọ́mọ nítorí pé ojú wọn ṣókùnkùn sí ìmọ́lẹ̀ làdúrà wọn fi ń jẹ́ ìtẹ́wọ́gbà. Baálẹ̀ Bíbélì sọ wípé nínú ìwé orin Dáfídì orí 16 ẹsẹ̀ 4 ó ní pé ìbànújẹ́ àwọn tó tọ́lọ́run mìíràn yóò ti pọ̀. Baálẹ̀ ìmọ̀ràn mi fún yín ni pé ẹ bá dẹ̀ wò kẹtẹ̀lé Jésù tí mò ń sọ nípa rẹ̀ yìí. Ó dà bẹ́ẹ̀, mo ti mọ ohun tí màá ṣe. Bóyá tí n bá fi àdánwò tó kọjá ẹ̀mí rẹ tí n bá fi kọlù ẹ, bóyá Jésù rẹ àbọ́lọ́run tí ò ń sìn yẹn á wá gbà ẹ́ lẹ̀. Ẹ̀yin ẹ̀ṣọ́ ó baálẹ̀ ẹ máa bọ̀. bàbá olè bàbá. Ó yẹ gbé arákùnrin yìí, ó yẹ gbé lọ sínú gbórúmọlẹ̀ ní kíákíá. Baálẹ̀ ọkọ rẹ ẹgbẹ́ náà baálẹ̀ dákun. Bóyá Jésù tó ń sìn yẹn àbí Ọlọ́run tó ń sìn yẹn á wá gbà ẹ́ lẹ̀ nínú gbórúmọlẹ̀ tó ń lọ yẹn, á yín ọ̀gá ẹ̀ láyé. Àwọn dá Ọlọ́run dá. wo amúdá ṣé bó ti wọgbó ó lọ igbó Orúmọlẹ̀ báwo ló ṣe ṣe. Bàbá mi ṣebí mo ti wí fún yín wípé mo ní Jésù ẹni tó ń gbénú mi ó ju ayé lọ. ẹ̀rù ẹ ti bẹ̀rẹ̀ sí ní bà mí o torí gbó tó wọ̀ yìí igbó Orúmọlẹ̀ tó wọ̀ yìí gbógun mi tó lóògùn tó ní gbogbo agbára òun ni mo bẹ̀rù jù láyé. Ó wọ igbó Orúmọlẹ̀ kò jáde bí mo ṣe wá lọ tó ṣe ní fínnílàdìẹ tó kó èdè níbọ̀ tó wọlé tó jáde ó jọ mí lójú o ọ̀dọ̀ wọlé gbígbà. Bàbá mi ṣe rí Jésù tí mò ń wí fún yín ó lágbára pọ̀ òun ló ṣẹ̀dá gbogbo ohun tó ń bẹ láyé. Ẹ jọ̀ọ́ bàbá mi ta ló tó wá fẹ́ lágbára tó ẹni tó ṣẹ̀dá gbogbo ohun tó ń bẹ láyé. Gbogbo mi tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí Jésù ló ṣẹ̀dá rẹ̀. A jẹ́ wípé ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó lágbára ju gbógun mi lọ. Bàbá mi Jésù yìí gbanigbani ó lágbára gan òun sì ní aláàbò nílẹ̀ Góṣẹ́nì. Bàbá mi ṣe ń sọ nǹkan fún yín tí wọ́n bá gbé ẹ̀yin gan pàápàá tó gbé yín lọ sínú igbó kí lórúkọ gbóhùn igbó Orúmọlẹ̀. Bàbá mi kò dájú pé ẹ bọ̀ ń bẹ̀. Èmi ò tiẹ̀ lè wọ èmi ò lè wọ igbó Orúmọlẹ̀. Igbókígbó ni igbó àwọn àlùjọ̀nù ó sì lọ òde. A jẹ́ wípé ọmọkùnrin tó ń sọ àbí ẹni tó tọ́lọ́gbà yìí Jésù yìí tọ́lọ́gbà yìí a jẹ́ pé mi ní o gbìyànjú rẹ̀ o. Bàbá mi ó dá yín lójú. Tí wọ́n fi lè wọ igbó Orúmọlẹ̀ tó o dé tí gbógun mi sì wọ bẹ̀ tí ò dé gbógun mi tí gbogbo wa bẹ̀rù ẹni tí wọ́n bẹ̀rù tó ń rún ẹ̀ yìí èmi náà fẹ́ gbìyànjú rẹ̀ mo fẹ́ ní irú agbára tó ní. Bàbá mi tó bá ti yá ó ti yá. Ìgbà wo ni kí wàá bẹ̀rẹ̀. A lè bẹ̀rẹ̀ báyìí náà bàbá mi. A lè bẹ̀rẹ̀. Ṣé ká gbàdúrà sí Jésù ọ̀hún sí yẹn. Àwọn gbàdúrà ẹ̀yin ìyá mi o ọ̀fẹ́ gbàdúrà. Bàbá mi kì í ṣàwọn ìyá yín kì í ṣàwọn nǹkan tẹ́ ẹ kó lẹ́yìn là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ àní Jésù là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kì í ṣàwọn nǹkan tẹ́ ẹ kó lẹ́yìn. Bàbá mi ẹ kó gbogbo àwọn ilé ẹ kó kúrò bí torí ohun àtijọ́ làwọn ilé gbọ́dọ̀ jẹ́ inú ayé yín. Bẹ́ẹ̀ ni mo lè dání. Bàbá mi àwọn ilé yóò tọ́ sí yín mọ́. Aláṣẹ wa máa gbà báyìí. Ẹ kó gbogbo àwọn ilé ẹ lọ dáná sun. Bá dáná sun. Bẹ́ẹ̀ ni bó ti sọ yẹn ẹ lè fa yín fún Jésù. Bó ti sọ yẹn. Bàbá mi já wọnú ilé lọ ibi ìkọ́ láti máa ṣàdúrà. tó wọ́n ní ẹ̀yin ló fún mọ́ o. gbogbo ọlọ́run kéékèèké
ẹ lọ gbẹ́nu dákẹ́ lọ́mi sọ́nù torí pé ọlọ́run àgbáyé ló ń fọhùn. Ta ni mo wò yìí? Èmi náà ni. Àwòdá. Kí ló ń ṣe láwùjọ alààyè? Èmi ni. Torí ibi tó lọ tá a sìn lọ tìlù sìn ẹ lọ èèyàn kì í lọ bẹ́ẹ̀ kó padà dé mọ́. Ó dùn kí n ṣọkò bójú rẹ̀ mi. Ìwọ ti lọ ó di àlọ́ rámìrámì. Bí mo bá wọnú aṣọ àpàǹdà bẹ́ẹ̀ ni ẹ bá gorí àbá àpàǹdà. Ibi tó wà ó lè padà wà mọ́ kó wá ṣe. Ọ̀rọ̀ náà rèé o. Ta ni inú yín tó rántí gbógun mi? Ẹ̀yin ọmọdé yìí ẹ máa ní sùúrù rẹ̀. Ìwọ gbógun mi ọba yìí jẹ́. Ìyá àti bí ọdẹ wo dété gbógun mẹ́lẹ̀ ọ̀yá ló máa gbé pẹ̀lú àwọn ọmọ wa. Ẹ jíjẹ́! Ajagun máa lé o! Ẹbí máa ní. Mo bọ́ yín sókú. Mo bá láyé àwọn òkú lóòótọ́ òtún fẹ́. Ẹ máa jagun máa lé. Ẹ wọ̀ ní. Ogun mi. Ọkùnrin ogun. Bó ti ń pa kúkúrú ní pa gúngùn ní ìlú wa yìí. Gbógun mi nìyẹn. Ọlọ́run dálé mi nígbà tó jẹ́ pé gbógun mi ò ní Jésù nínú ayé rẹ̀. Báwo ni àwọn irúnmọlẹ̀ ò ṣe ní gbé hánu? Ẹ wo baálẹ̀ àtẹ̀yìn olóyè, Ọlọ́run rán mi sí yín o, pàápàá jùlọ ẹ̀yin. Ó ní kí n sọ fún yín pé kẹtún ọ̀nà yín ṣe kí ẹ sì jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà yín. Ó tún wá ní kí n fi lé fún yín o pé òun bọ̀ kánkán pé ọjọ́ ìbínú òun sì kùn sí dẹ́ẹ̀dẹ̀. Òbí tó rànjú wọn bí náà dẹ yìí ṣe wọn gbé Olúwa mi. Kò dárúkọ kan èyí mi dáadáa létí oníjẹ́wé sùn àkílòpé ọmọ ìlú Obo ni ibi tó ń gbé. Ṣáàtọ́nà wá ṣe ní ṣé omi darúgbó sọ́nà ṣáàtọ́nà wá ṣe wálé kọlù ó ti yí wọn lọ ó yí wọn. Ọkọ ìlú èmi nífẹ̀ẹ́ sí Jésù Awódà yìí o. Igbó Orúmọlẹ̀ Ìyálóde ẹ jẹ́ n sọ̀rọ̀ Ìyálóde ẹ jẹ́ n sọ̀rọ̀ ẹ jẹ́ n sọ tẹnu mi. Inú Igbó Orúmọlẹ̀ tí gbógun mi lọ níjọ́ kìíní àná tó yẹ pé àlọ́ ẹ̀ la rí àárí àbọ̀ ẹ̀ ó ní Awódà lọ o tó dẹ̀ dé o ló ń bá wa sọ̀rọ̀ yìí. Èmi nífẹ̀ẹ́ sí Jésù ẹ o èmi dẹ̀ ṣetán láti máa bá a lọ. Ó dà alọ́bọ̀ ló máa jẹ́ bàbá dọ́hùn ló bá gorí rẹ̀ pé wọ́n fi ìbò ṣàtọ̀nbọ̀ káàkiri owó rẹ̀ aṣọ rẹ̀ yọ́níyọ́ní nínú ọ̀fìn ayé kò ságbára kan tó jágbára rẹ lọ kò sórúkọ kan tó jórúkọ rẹ lọ. Gbogbo ẹkún wólẹ̀ ní orúkọ Jésù gbogbo ẹkún wólẹ̀ ní orúkọ Jésù kò sórúkọ kan tó jórúkọ rẹ lọ lọ́hùn kò ságbára kan tó jágbára rẹ lọ. Gbanigbani tó ń gbani là yọ́níyọ́ní nínú ọ̀fìn ayé kò ságbára kan tó jágbára rẹ lọ kò sórúkọ kan
agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn tó péye ń bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yìí ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Èló ti pọ̀ nígbà kiri. Kí ni mo fẹ́ sọ fún ọ báyìí? Ó yá o, ó ti délẹ̀ o. Ẹ ti fi àmọ̀tọ́ yín pa wá tán nù rí. Tí ẹ bá fẹ́ kí a sọ yín lóko pa nù rí kẹ́ wá nǹkan ṣe. Ọ̀rọ̀ wèrè wo gan ló tẹ̀ ń bá wọn sọ? Ṣé àwọn eléyìí wọ́n máa ṣẹ̀sín kanlẹ̀ nínú ìlú yìí ni? Ṣé jẹjẹwẹ́sù tàbí ẹ̀sìn òdìtẹ́ gbé wọnú ìlú yìí tó ń bà wá láyé jẹ́ yìí? Kò ní lè gbà yín, ẹ máa ṣẹ̀sín ni. Ojú tì ọ́ alágbára tó sọ ẹ̀dá ẹ̀ lágbára. Sí ọ. Bàbá mi, ẹ ti fẹ́ máa ṣèlérí sínú ọkàn bí ó ṣe ń ṣe níta ní lẹ́lẹ́ẹ̀kan yẹn, ẹ ti fẹ́ máa ṣèlérí sí. Mo fẹ́ kẹ̀kẹ́ mú ọkàn yín le. Ìwé mímọ́ sọ wípé nínú ayé a ó rí ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká torí pé a ti ṣẹ́gun ayé. Ká tújú ká. Bẹ́ẹ̀ ni. A ti ṣẹ́gun ayé. Bẹ́ẹ̀ ni bàbá mi. Mo ti tújú ká. Mo sì ti ṣẹ́gun ayé. Ayé yìí sì ti ṣẹ́gun. Kò sí kankan mọ́. Ṣáwọn tó wà nǹkan kan mo fẹ́ kẹ́ ṣe fún mi. Mo fẹ́ kí ẹ padà lọ sí ìta. Kẹ́ lọ sọ fáwọn tó wà ń ta wípé wọn ò ní lọ lé fún ọjọ́ mẹ́ta. Kí la fẹ́ máa fi ṣe? Àdúrà àti iṣẹ́ òru la fẹ́ máa fi gbà. Àwa máa pe àwọn Ọlọ́run tó mọ̀. Tèmi náà ti gbàgbọ́ nù ẹ̀. Àwa máa pe wọn. Ní tó bá ní ká má ṣe kò ní dáa fún. Àmì ẹ má ṣe pé. Èpè kọ́ tó gbé ní tẹ́ bá ti rí pé Ọlọ́run á bínú sí i. Ọlọ́run bínú sí àbáyàn. Kí wọ́n wá lè mọ̀ ìwé kìíní kan bóyá torí pé bó ṣe mú wọn bí ó ṣe ń wọ funfun tó gbé aṣọ funfun ló wọ̀. Èmi wá wò ó pé kájọ mo ti ṣetán láti fi kó mi. Ilẹ̀ ẹ fi ilẹ̀ ṣe máa jápọ̀ ìdánù ni àwọn làbí òun rèé ẹ̀wẹ̀ ẹnu ilẹ̀ ẹ̀wẹ̀ ẹnu ọkọ́ kó máa wúrọ́ ọmọ kékeré ṣípínì tó ẹ̀ṣẹ̀ ìjáde bọ̀lẹ́ ayé tó ti ń bùgì jẹ wọ́n ràn wọ́n ló ń ṣe káàkiri baálé ọkọ̀ lóore o apá tí òun ẹsẹ̀ ti rọ baálé ìdátọ́ lẹ́nu tí ó ṣe gbà olóyè kan aróòró kan aróòró adìyẹ gbà wá má wò wá ran báyìí. Jésù Jésù ẹni kò mẹ́rin tó dárúkọ kò mọ̀ ṣágbà wá. Ẹ̀yin ìlú kò sóhun tó ṣòro fọ́lọ́run láti ṣe ohun gbogbo ṣíṣe ní fọ́lọ́run àmọ́ ohun kan ta fi ń yé mi báyìí ni pé ohun ìkọ̀kọ̀ bí àṣírí ó wà nínú baálẹ̀ àtàwọn wọ̀nyí a sì fi ń yé mi pé tí wọn ò bá jẹ́wọ́ kán tàn mọ́lẹ̀ sí àṣírí náà ó ṣeé ṣe kí ara wọn má yá o. Òbí àwa mójú ì dáadáa àwa mọ̀ ẹ̀ dáadáa abẹ́ ẹ̀ mọ́mọ́ ẹ̀ ṣé ẹ̀ mọ́mọ́ ẹ̀ àwa mọ̀ ẹ̀ dáadáa
ọ̀rọ̀ tó sọ ó ń wọ̀ mí létí ṣùgbọ́n ó dárúkọ kan èmi kò yé mi dáadáa ṣáláwo ńlá ni ibo lòun ti ń ṣiṣẹ́ àwo tọ̀dọ̀ tiẹ̀ ṣé ó ń da ẹ̀rìnlógún ni àbọ̀pẹ̀lẹ̀ ló ń lò àbọ̀ sọ́yìn bó bá mọ̀ bá wà pé kó wá dà fá kí fá fọhùn jáde kára balẹ̀ ìyàwó rẹ̀ balẹ̀ ń dátọ́ láìsí ọmọdé àwọn àdídàgbà ìyá láti rí wókòwòkó. Ọ̀túnba ẹ̀yin olóye ohun tí wọ́n ń sọ fún yín ni pé ṣe rí baálẹ̀ wa yìí àti gbogbo àwọn tẹ́ ẹ kó sílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní ohun àṣírí àti ohun ìkọ̀kọ̀ kan tí ó ń bẹ nínú ọkàn wọn tó yẹ kí wọ́n sọ síta léyìí tó jẹ́ pé tí wọn ò bá sọ síta àwọn ò lè mú ní ìmúláradá torí pé Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú pé wàdà. ó yẹ sọ̀rọ̀ Àwòlábí tẹ́ẹ̀dẹ́ o etí kì í gbọ́ méjì ṣé gbọ́ Àwòlábí ni wọ́n máa gbọ́ ẹyẹ rí oko wọ èsì lẹ̀kẹ̀ lọ́wọ́ ẹ mọ́ èsì lọ́rùn mo ti wọ aṣọ bọ́ wọn ọlọ́mọlú bí àwọn ọlọ́bàtálá oníbàálẹ̀ ọkọ̀ lò wẹ̀ẹ́dá baálẹ̀ ọkọ̀ bá ti ẹ̀rọ tẹ́sẹ̀ ẹ̀rọ etí yìí ò ṣáà di ẹ ṣáà gbọ́ ohun tó ń wí wọ́n ní ẹ ní ìkọ̀kan ní kọ̀kọ̀ ẹ ṣáṣọ lójú eégún. àwa máa jẹ́wọ́ tí baálẹ̀ bá kọ̀ táwọn bá fẹ́ jẹ́wọ́ àwa máa jẹ́wọ́ ń tiwa ẹ wo àwa mẹ́ta yìí la wà nídìí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílùú yìí ẹ̀dẹ̀ wa máa wò kì í ṣe pé ó dẹ̀ dédé ṣẹlẹ̀ náà owú jíjẹ ló sún wa débẹ̀ o ṣe la jowú awó labí o ẹnu yẹn la wà ṣàyédé lọmọ ẹ̀ náà tún dédé gbẹ́sẹ̀ àjòjì wọnú ìlú wa wá tó ní ká bẹ̀rẹ̀ sí ní dáná sun gbogbo àwọn ère tá a ti ń sìn tá a ti ń bọ tó jẹ́ pé òun ló ń dáàbò bò wá nínú ìlú yìí láti gba àwọn baba ńlá wa wá ìgbà táwọn èèyàn dẹ̀ ń sun ère yẹn tó dínà àtijẹ àti mú fáwa náà làwa náà fi rò nínú ọkàn wa wípé ká da àìsàn sínú ìlú la fi da àìsàn sínú ìlú káwọn èèyàn lè rò wípé àwọn òòṣà tí wọ́n dáná sun wọ̀nyẹn pé òun ló fa rògbòdìyàn. kà á dáa fún yín ìlọ wá di wèrè mú bí. irọ́ ẹ má ṣépè fún ọmọ nílẹ̀ ti ṣépè fún a jẹ́ pé bẹ́ẹ̀ ní ká sun gbogbo èrè dànù ẹlẹ́wà nínú eégún tẹ́yìn dún bí oró kò mú gbogbo mu ọ̀hún tó níbi ìyáfíà jẹ́ ẹ ṣe léyìí tán ìyálọ́jà baálẹ̀ ọkọ ìlú wọn láṣìírí wà nínú yín ẹ̀yin náà ewì tẹnu yín. ẹ̀yin ìlú ẹ̀yin olóyè mo mà ti ṣẹ̀yìn kẹ́ ẹ fi ṣe wàhálà wo mo sì ti ṣe àwọn aráàlẹ̀ yìí pẹ̀lú bẹ́ẹ̀ bá rántí dọ́ọ̀kínní àná tí mo ní pé bàbá onímọ̀ wá sáàfin mi láti sọ fún mi pé a ó bí ọmọ kan nínú ìlú wa yìí. baálẹ̀ ọkọ ìlú ohun tí mo rí ó kù díẹ̀ káàtó. láwọn mi báyìí ni bàtà ń ké lójú fẹ́ ó ṣáà ní gbé ọkàn baálẹ̀ sókè láwọn míì. baálẹ̀ ọkọ ìlú mò ń jẹ́. mo rí i wípé a bí ọmọ kan ní ìlú wa yìí òkìkí rẹ̀ sì kàn jáde jáko kódà ògo rẹ̀ yóò tàn ju ògo rẹ̀. onímọ̀ ohun tó fi ń yé mi ni pé a máa bí ọmọ kan nínú ìlú wa yìí òkìkí rẹ̀ yóò wá bo tèmi baálẹ̀ mọ́lẹ̀ kámárì jọ sọ fún mi agboolé bo la ti máa bí ọmọ náà. baálẹ̀ ọkọ ìlú tí mi bá ní parọ́ tàn yín a ò fi hàn mí agboolé àbí ìdílé ká fẹ́ bí ọmọ náà ṣùgbọ́n tá ò bá tí ì bí ọmọ náà tá ò bá bí lódì sáàrin ọjọ́ mẹ́ta. láàrin èní sí ọjọ́ mẹ́ta ó dà kàkà kékun má jẹ sèse a ó fi ṣàwàdà dànù ni ọmọ náà ò ní jàjà gbáyé èmi mú sọ bẹ́ẹ̀. baálẹ̀ ọkọ ìlú ẹ jẹ́ kí n nẹ́jẹ̀ lọ́rùn gbogbo ọmọ tí mo pàdánù nílùú yìí ẹ̀jẹ̀ ẹ̀wọ̀ ọ̀rọ̀ yìí ló wà. ẹ̀yin olóye ẹ wò ó mo sì sọ fún yín lẹ́ẹ̀kan
ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú pé wàdà torí ọlọ́run ó ṣetán láti dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo wa pátápátá níwọ̀n ìgbà tí baálẹ̀ àti àwọn wọ̀nyí tí wọ́n ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn wípé a ti kọ́ fún ọ̀dọ́ àgùntàn náà ó ti kú fún wa lórí igi àgbélébù ó sì ti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́ yóò rí ìyè bẹ́ẹ̀ ni kò sì ní sí ikú lójú rẹ̀. ẹ dákun ẹ̀rí mímọ́ àwọn wèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí ètò ti fọ́ lójú àti adití àti tó ti ń bu gíjẹ lẹ́gbẹ̀ẹ́ mi yìí ṣé wọ́n rí ìwòsàn báyìí. àbí ìwòsàn bẹ̀ nítorí pé ọlọ́run tó wo ìwòsàn á wo àwọn náà sàn níwọ̀n ìgbà tí wọ́n ti gbà láti gba Jésù Kristi sínú ìgbésí ayé wọn ọlọ́run ṣetán láti gbà wọn. àbádúpẹ́ o. àdúpẹ́. ẹ wo gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe rí bí mímọ́ nítorí wa ẹ jẹ́ ká gbàdúrà. yọ́niyọ́ni nínú òfin ayé kò ságbára kan tó jágbára rẹ lọ. àdúpẹ́ fọlọ́run bí gbogbo wa ṣe mọ̀ pé àṣálẹ́ òní ló pé àṣálẹ́ kẹta tí a ti wà nínú ìṣòro fún ìtúsílẹ̀ àwọn èèyàn a wá gbé lóhùn rárá a gba àdúrà sí ọlọ́run àwọn ọlọ́run wípé gbogbo àwọn aláìsàn yìí kó bá wa mú wọn ní ara dá àdúrà ní orúkọ oyá o mú wọn lára dá olú Elédùmarè mú wọn lára dá ní orúkọ Jésù Kristi la gbàdúrà àmín. báyìí a tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ torí ẹ̀ṣẹ̀ kò kí ń jẹ́ kí èèyàn lọ síwájú tí èèyàn bá ń dẹ́ṣẹ̀ Elédùmarè kò ní í gba àdúrà ẹni fún ìdí èyí a wá gba àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kéré ni ẹ̀ṣẹ̀ tóbi ni èyí tí a ti dá nínú ìlú yìí nígbà tí a ò mọ̀ èyí tí a ti dá nínú agboolé wa nígbà tí a ò mọ̀ ẹ̀ṣẹ̀ ìdílé bàbá ẹ̀ṣẹ̀ ìdílé ìyá gbogbo nǹkan tó lè dàbí ẹ̀ṣẹ̀ tó lè dènà àdúrà wa ní àṣálẹ́ yìí kí Olúwa Olódùmarè kó darí ẹ̀ṣẹ̀ wa ó yẹ gbàdúrà. ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn tó péye ń bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ nígbà ní tó ń bá nílá yọ́niyọ́ni nínú òfin ayé kò ságbára kan tó jágbára rẹ lọ kò sórúkọ kan tó jórúkọ rẹ lọ. gbogbo ẹkún wọlé ní orúkọ Jésù gbogbo ẹkún wọlé ní orúkọ Jésù kò sórúkọ kan tó jórúkọ rẹ lọ lọ́hùn kò ságbára kan tó jágbára rẹ lọ.